A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Kò tí ì pé wákàtí mẹ́rìnlélógún lẹ́yìn ìpàdé pẹ̀lú àjọ àwọn òṣìṣẹ́ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu níbi tí àjọ òṣìṣẹ́ ti fẹnukò wípé kí wọ́n gbégi dí ìfẹ̀hónúhàn. Ọ̀rọ̀ àjọsọ láàrin ìjọba àpapọ̀ àti adarí àjọ àwọn òṣìṣẹ́ jọ bí ẹni pé ó ti forí ṣánpọ́n gẹ́gẹ́ bí àjọ òṣìṣẹ́ ṣe lérí ní alẹ́ àná Ọjọ́bọ̀ láti gùnlé ìyanṣẹ́lódì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ láti ọjọ́ 14 oṣù kẹjọ bí ìjọba bá fi àṣẹ ilé-ẹjọ́ dá wọn lọ́wọ́ kò. Àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress NLC gbé ìgbésẹ̀ yìí látàrí ìpẹ̀jọ́ láti iléeṣẹ́ ẹ̀ka ìdájọ́ ìjọba àpapọ̀ tako àjọ òṣìṣẹ́ ní Ọjọ́rú. Àwọn òṣìṣẹ́ lérí léka láti pàtó ọwọ́ wọn bí ìjọba àpapọ̀ bá kọ̀ láti jọ̀wọ́ ìpẹ̀jọ́ ilé-ẹjọ́ tí ó ṣe àfisùn wípé àjọ òṣìṣẹ́ ṣe lòdì sí àṣẹ ilé-ẹjọ́. Ààrẹ àjọ òṣìṣẹ́ NLC Joe Ajaero ṣe ìkéde yìí ní alẹ́ Ọjọ́bọ̀ lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ àjọ National Executive Council meeting tí ó wáyé ní ìlú Àbújá. Pẹ̀lú èròǹgbà láti dáwọ́kọ ìyanṣẹ́lódì ní ìjọba àpapọ̀ ṣe nípasẹ̀ ẹ̀ka ìdájọ́ gba àṣẹ láti ilé-ẹjọ́ National Industrial Court láti dá àjọ òṣìṣẹ́ àti àjọ olókoòwò lọ́wọ́ kò lórí ìyanṣẹ́lódì látàrí àyọkúrò ìrànwọ́ epo tí ó yọrí sí ọ̀wọ́ngógó jálá epo àti ọ̀wọ́ngógó ohun èlò. Ṣùgbọ́n nítorí àìtètè mú àdéhùn èròǹgbà ìjọba lórí ìpèsè ohun amáyédẹrùn ṣẹ ni àjọ òṣìṣẹ́ ṣe gùnlé ìfẹ̀hónúhàn káàkiri orílẹ̀-èdè láì wo ti àṣẹ ilé-ẹjọ́. Bẹ́ẹ̀ ni agbẹjọ́rò fún àjọ òṣìṣẹ́ àgbà amòfin Fẹ́mi Fálànà kí wọn lẹ́yìn wípé ìfẹ̀hónúhàn lọ pẹ̀lú ìlànà òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn adìtẹ̀gbàjọba ológun ilẹ̀ Niger lérí léka láti kọjú ìjà sí orílẹ̀-èdè tí ó bá fẹ́ dá wọn lọ́wọ́ kò gẹ́gẹ́ bí gbèdéke tí wọ́n fún wọn ní ọ̀sẹ̀ tí ó kọjá ṣe kùpẹ́ẹ́kí. Bẹ́ẹ̀ náà ni adarí tí wọ́n fi sí àhámọ́ ń ké gbàjarè fún ìrànlọ́wọ́ láti ilẹ̀ òkèèrè láti wá bá wọn dá àṣẹ òfin padà. Àgbáríjọ ilẹ̀ Áfíríkà The Economic Community of West African States ECOWAS ni ó fún àwọn adìtẹ̀gbàjọba ilẹ̀ Niger di ọjọ́ Àìkú láti fi dá ààrẹ adìbòyàn Mohamed Bazoum tí wọ́n fi sí àhámọ́ ní ọjọ́ 26 oṣù keje padà tàbí kí wọ́n kojú ìdásí láti ọ̀dọ̀ àwọn ológun. Ṣùgbọ́n àwọn ológun ilẹ̀ Niger ṣe ìkìlọ̀ wípé ológun yóò kojú ológun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni ààrẹ Tinubu rán àwọn aṣojú tí Baba Gana Kingibe ṣe adarí wọn láti lọ ní gbólóhùn pẹ̀lú adarí ilẹ̀ Libya àti Algeria lórí wàhálà ilẹ̀ Niger Republic níbi tí ológun ti gbàjọba lọ́wọ́ ààrẹ adìbòyàn Mohamed Bazoum. Èyí wáyé bí ó ṣe rán aṣojú mìíràn tí adarí ológun àná fún ilẹ̀ Nàìjíríà Abdulsalami Abubakar darí láti lọ sí ilẹ̀ Niger ní kánmọ́nkánmọ́ lọ pẹ̀tù sí aáwọ̀ tí ó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè náà. Nígbà tí ó ń bá ikọ̀ aṣojú méjèèjì sọ̀rọ̀, Tinubu tí í ṣe ààrẹ àjọ ECOWAS kì wọ́n lọ́kàn láti sa gbogbo ipá wọn kí wọ́n ní gbólóhùn pẹ̀lú gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n sì rí i dájú wípé wọ́n yanjú gbogbo ìṣòro ọ̀hún ní pẹ̀lẹ́kùtù kí àlàáfíà lè jọba ní ilẹ̀ Áfíríkà. Ààrẹ ní àwọn kò fẹ́ ìkùnsínú láti ọ̀dọ̀ ẹnikẹ́ni, èròǹgbà wọn ní àlàáfíà fún ìjọba tiwantiwa. Lẹ́yìn èyí ni Abdulsalami fèsì wípé àwọn aṣojú yóò ní ìpàdé pẹ̀lú àwọn adarí adìtẹ̀gbàjọba ilẹ̀ Niger láti ṣe àgbékalẹ̀ èròǹgbà ààrẹ àjọ ECOWAS. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti pàṣẹ kí alámòjútó ilé ìwòsàn ìjọba àpapọ̀ láti bẹ̀rẹ̀ òfin kò síṣẹ́ kò sówó tako àjọ àwọn dókítà tí wọ́n ń gùnlé ìyanṣẹ́lódì lọ́wọ́lọ́wọ́. Gẹ́gẹ́ bí ìlànà òfin yìí, dókítà tí ó bá wọn kópa nínú ìyanṣẹ́lódì kò ní rí owó oṣù rẹ̀ gbà. Ìgbésẹ̀ yìí wáyé nínú àtẹ̀yíká sákúlà ọjọ́ 1 oṣù kẹjọ ọdún 2023 tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìyanṣẹ́lódì gbogbo ìgbà láti ọ̀dọ̀ àjọ àwọn dókítà.
ìfìdímúlẹ̀ òfin kòṣíṣẹ́-kòṣòwò láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Incessant strike action by the Nigerian Association of Resident Doctors. Implementation of no work no pay policy of the federal government. Lẹ́tà yìí ni adarí iṣẹ́ ilé ìwòsàn dókítà Andrew Noah bu ọwọ́ lù. Ìjọba àpapọ̀ fi ẹ̀hónú wọn hàn sí àwọn dókítà látàrí wípé wọ́n padà gùnlé ìyanṣẹ́lódì pẹ̀lú gbogbo ìjíròrò láàrin àwọn tí ọ̀rọ̀ kàn, akọ̀wé ìjọba àpapọ̀ àti ilé ìgbìmọ̀. Gbogbo ìjíròrò yìí ni kò so èso rere. Wọ́n wá pàṣẹ fún ilé ìwòsàn láti ṣí ìwé àkọọ́lẹ̀ orúkọ fún gbogbo àwọn dókítà tí ó bá ṣì nífẹ̀ẹ́ sí àti máa wá sí ibi iṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olùbánisọ̀rọ̀ fún àjọ UNICEF ní orílẹ̀-èdè Nàìjíríà, Safiya Akau, ti sọ ní àná Ọjọ́bọ̀ wípé àìsàn diphtheria ti pa ọmọdé tí iye wọn tó 122 ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ títí di inú oṣù keje ọdún 2023. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní UNICEF ń sa ipá wọn láti kápá àjàkálẹ̀ àrùn tí ó ti tàn ká ìpínlẹ̀ 27 lórílẹ̀-èdè. Akau ṣe ìrántí aṣojú àjọ UNICEF fún ilẹ̀ Nàìjíríà, Christine Mundiate, nígbà tí ó sọ wípé diphtheria jẹ́ àrùn tí máa ń tàn ká tí kò ṣeé fojú rí, a máa fa ìsémìí, àìsàn ọkàn àti ikú. Ó ní ẹ̀yà ara tí àìsàn yìí máa ń ṣe ìkọlù sí jù ní imú àti ọ̀nà ọ̀fun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Sokoto ti sọ wípé àwọn yóò ṣe ìdásílẹ̀ ilé ìtọ́jú àwọn ọmọ ọwọ́ tí a mọ̀ sí crèche káàkiri ìpínlẹ̀ fún àwọn ìyá tó ń tọ́mọ lọ́wọ́ láti lè ní ààyè àti fọ́mọ lọ́yàn láàárín àkókò iṣẹ́. Alámòjútó ilé ìwòsàn ìjọba ìpínlẹ̀, Malam Ali Hamza, ni ó sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn ní àná Ọjọ́bọ̀ ní ìpínlẹ̀ Sokoto. Iléeṣẹ́ NAN ni ó ròyìn wípé ìpéjọpọ̀ náà wáyé pẹ̀lú àyájọ́ ọ̀sẹ̀ fún ìfọ́mọlọ́yàn tí wọ́n pe àkọlé rẹ̀ ní "Ìfàyègbà ìfọ́mọlọ́yàn, àǹfààní fún òṣìṣẹ́ òbí, Enabling Breastfeeding, Making Difference for Working Parents." Wọ́n ní ìgbésẹ̀ ìpèsè àyè ìfọ́mọlọ́yàn yìí fún àwọn ìyá ní àǹfààní àyíká tí ó rọrùn láti fọ́mọ lọ́yàn láì dí iṣẹ́ lọ́wọ́. Bákan náà ni àwọn yóò ṣe àgbékalẹ̀ ilé ìtọ́jú àwọn ọmọ wọ̀nyí sí àyíká ọjà, ilé ìwé, ilé ìwòsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni wọn yóò pèsè àyíká tí ó rọrùn pẹ̀lú ohun ìṣọ́ra sí àwọn ilé wọ̀nyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Lánàá ni orílẹ̀-èdè Morocco pegedé sí ìpele 16 nínú Ife Àgbáyé 2023 FIFA Women's World Cup tí ó ń wáyé ní orílẹ̀-èdè Australia àti New Zealand. Àwọn náà ti kọ orúkọ wọn sínú ìwé ìtàn nípa jíjágbangba sí ìpele knockout nínú ìgbésẹ̀ wọn àkọ́kọ́. Nínú eré bọ́ọ̀lù àgbábọ́ta ni wọ́n ti fún ilẹ̀ Colombia ní 1-0, 1-0. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.